ọ̀gànjọ́ òru ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún 2026, èyí táwọn olóyìnbó tí wọ́n á pè ní the 5th of February 2026, ó ní ariwo ìbànújẹ́ ló mà tún jáde ní àárín àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá nígbà tí gbajúgbajà òṣèré tíátà ní ìyún Hajara Lásìsì, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí àǹtí Hajara, tí ó jáde láyé tó sì jẹ́ pé títí di àsìkò yìí ìnìbọn ariwo ikú ẹ̀ ló gba orí ẹ̀rọ ayélujára táwọn èèyàn tí wọ́n ń ṣe ìdárò ẹ̀. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ó ní àìsàn òjijì tó kọlu àǹtí Hajara ìlú màlúù síta nígbà tí àwọn òṣèrébìnrin ẹgbẹ́ ẹ̀ bíi Rónkẹ́ Òṣòdì Òkè, àwọn bíi Wùmí Toríọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n pariwo síta wípé ara obìnrin náà kò yá àti wípé àwọn nílò ìrànlọ́wọ́ owó kí gbogbo ọmọ Nàìjíríà kan máa dáwó fún àǹtí Hajara, tó sì jẹ́ pé níṣe ni wọ́n gbé àkáǹtì táwọn èèyàn yóò máa fi owó síta sí. Nígbà tó sì yá ni àṣírí tún padà tú wípé àǹtí Hajara ó wà nínú oyún àti wípé àwọn dókítà tó ń tọ́jú ẹ̀ wọn tètè mọ̀ pé oyún wà lára ẹ̀, eléyìí sì tó ṣàkóbá àìsàn tí ó ń ṣe ọ̀dọ́mọbìnrin náà. Ǹjẹ́ irú àìsàn wo ló wá ń ṣe àǹtí Hajara? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn tó ní í ṣe pẹ̀lú ẹ̀dọ̀ èyí tí wọ́n ń pè ní liver related disease ó ní wọ́n ló ń ṣe àǹtí Hajara, nígbà tí wọ́n sì fi fídíò bó ṣe wà nílé ìwòsàn síta níbi tí ó ti ń fi atẹ́gùn míì yan oxygen tó ń jàpòró. Ìní ọ̀pọ̀ èèyàn mọ̀ wípé ipò tó wà ipò tí ó burú ni. Ṣá o, látìgbà táwọn èèyàn ti ń fi owó ránṣẹ́ táwọn èèyàn sì tún fi àdúrà ránṣẹ́ sí i, ọ̀gànjọ́ òru ní nǹkan bíi aago 2 sí 3 ọ̀gànjọ́ òru ọjọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ìní àǹtí Hajara ló mà dágbére fáyè tí ariwo ìbànújẹ́ tó sì jáde lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá. Ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ìní ó kéde ikú àǹtí Hajara tó sì ní káwọn èèyàn kan má ṣe fi owó sínú àkáǹtì táwọn fi síta mọ́ nítorí pé ẹni táwọn kúkú ń gbowó fún ó ti jáde ní ayé. Ṣá o, níṣe ni ọ̀rọ̀ ikú àǹtí Hajara ló mà tó di awuyewuye àti wàhálà tó jẹ́ pé níṣe ni àwọn èèyàn kan ni wọ́n ń sọ̀rọ̀ burúkú sí àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá wípé ó yẹ kí wọ́n lè máa ṣètò bí wọn yóò ṣe máa dáwó jọ fúnra wọn nírú nǹkan bẹ́ẹ̀, nítorí pé wọ́n pọ̀, wọ́n sì àwọn tó sì jẹ́ gbajúmọ̀ láàrin wọn tí wọ́n máa lọ náwó lóde àríyá wọ́n pọ̀ kọjá sísọ. Wọ́n jẹ́ kó di mọ̀ pé àṣírí tó tú ni pé gbogbo owó tí wọ́n nílò fún ìtọ́jú àǹtí Hajara ò ju mílíọ̀nù 15 náírà lọ, 15 million naira, tí wọ́n sì ní kò yẹ kí eléyìí kó pọ̀ jù láti dá láàrin àwọn òṣèré tíátà, nítorí pé wọ́n pọ̀, wọ́n sì tún ní àwọn èèyàn tí wọ́n lè kọnu owó sí láì ṣẹ̀ṣẹ̀ máa gbé ọ̀rọ̀ náà sí orí ẹ̀rọ ayélujára. Ní báyìí àǹtí Hajara tí ó ṣẹ̀ṣẹ̀ lé lọ́gbọ̀n ọdún òun náà ti jáde láyé o, lẹ́yìn oṣù bíi 2 sẹ́yìn tí gbajúgbajà òṣèrébìnrin ní Orwell Adémọ́lá tí ó jáde láyé lọ́dún tó kọjá, èyí tí àǹtí Hajara tóun náà wà níbi ètò ìsìnkú ẹ̀ níbi